Ẹ̀yin ará ilé, èwo lẹ ṣe ẹwà ṣàlàáfíà ni a bá yín. Queen mom wa, mọ́mì Queen Naomi, wọ́n wọ̀n àwọn elders o. Wọ́n dẹ̀ ní kí kábíyèsí bá wọn kìlọ̀ fún wọn pé kí wọ́n jáwọ́ lẹ́yìn Queen Naomi o. Pé because ọ̀rọ̀ tí elder yẹn sọ tó ní pé Queen Naomi jọra wọn lójú jù. Pé kí ló dé tí àwọn ò lè wá sínú palace. Pé kí ni big deal tó ń bá wá sínú palace kan fi àwọn olórí sílẹ̀. Pé why tí àwọn olórí máa move jáde lọ sí ìta fún wọn, ẹ̀yin èèyàn lé. Wọ́n ní elder yìí, wọ́n ní ó ṣẹ̀ṣẹ̀ dé láti ibi tó ti ń gba ìtọ́jú ní ìlú òyìnbó ni. Pé wọ́n lọ tọ́jú ara wọn nílùú òyìnbó. Wọ́n nígbà tí wọ́n ṣe meeting yẹn, wọ́n ní wọn ò sí níbẹ̀. Wọ́n nígbà tí wọ́n dé, wọ́n ní wọ́n wá tẹ́tébù ọ̀rọ̀ yẹn sílẹ̀ fún wọn. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí sọ gbogbo nǹkan tó ń sọ ni. Wọ́n ní mọ́mì Queen wá ní kí kábíyèsí bá wọn wọ̀n wọn. Pé kán má tẹ̀ tébù lé ọmọ àwọn lórí mọ́. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọ́lá, mo kí yín káàbọ̀ sí orí Máṣọ́lá Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Máṣọ́lá, mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn létí bá ti subscribe, ẹ lọ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí àṣà wa kó má bàa parun. Ẹ̀yin èèyàn lé, ẹ dẹ̀ mọ̀ pé a ní àwọn àgbàlagbà arúgbó nílé tó jẹ́ pé wọn ò gbọ́ èyìnbó. Ẹ̀yin èèyàn lé, ó ṣe ní láàánú wípé àwọn elders kan wà tó jẹ́ pé wọn ò fẹ́ support Queen Naomi nítorí àwọn nǹkan tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn obìnrin yìí. And a ti mọ gbogbo àwọn yẹn tẹ́lẹ̀ wípé àwọn kan wà nínú palace tó jẹ́ pé olórí Ronke àti Mariam ń bribe tó jẹ́ pé wọ́n ń gba owó lọ́wọ́ wọn. Allegedly la gbọ́ pé wọ́n ní pé wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Queen Naomi. Wọ́n ní Queen Naomi dẹ̀ sọ fún wọn pé kì í ṣe nítorí àwọn ni pé àwọn fẹ́ fi protect Tadéníkàwò ni. Wípé àwọn lè dá ìjà ara àwọn gbè. Wọ́n ní ṣùgbọ́n ọmọ àwọn ò lè jẹ́ kó wọnú palace pẹ̀lú àwọn olórí nítorí pé àwọn ò mọ bí inú wọn ṣe rí sí àwọn àti sí ọmọ àwọn. Gbogbo àwọn nǹkan táwọn ń rí láti ìta ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan ìjáyà. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní màmá Queen wa, mọ́mì Queen Naomi pé kábíyèsí wọn ní kán bá wọn warn àwọn ẹ̀dà yìí kán fi ọmọ àwọn lọ́rùn sílẹ̀ fáwọn. Wípé ọmọ àwọn ti sọ severally wípé tí àwọn olórí yìí ò bá kúrò nínú palace, àwọn ò ní return. Èyí wá kò tí kábíyèsí lọ́wọ́. Tí kábíyèsí ò bá fẹ́ kí wọ́n return, kán keep àwọn olórí. Tí kábíyèsí bá fẹ́ kán return pẹ̀lú ọmọ wọn, kán lọ gbalé fún àwọn olórí níta. Wọn ò kúkú láwọn ò fẹ́ àwọn olórí mọ́. Kábíyèsí kàn ní kán dúró sáàyè wọn níta ni. Kán dẹ̀ ra ilé fún wọn. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń da gbogbo nǹkan rú, àwọn náà ni àwọn àǹtí Wahé àti Aro yìí. Wọn ò fẹ́ kúrò nínú palace. Wọ́n ní kí wọ́n ní kí elder tó dé láti ìlú òkèèrè yìí tó dé. Ó dàbí ẹni pé Canada ni wọ́n ti lọ gba treatment àbí nǹkan. Wọ́n ní kán tó dé láti Canada. Wọ́n ní wọ́n ti yanjú ọ̀rọ̀ yìí. Ṣé mẹ́pà wá gan ti ṣe gist ẹ̀ tí mo ní mi ò lè sọ ọjọ́. Ṣùgbọ́n wọ́n ti finalize pé kí àwọn olórí wọ́n fún wọn ní 90 days. Pé kí wọ́n jáde kúrò nínú palace kan lọ wá ilé tán máa gbé. Nítorí pé wọ́n ní kò easy fáwọn láti tètè rélé ni wọ́n fi fún wọn ní 90 days. Ẹ̀yin èèyàn lé, ẹ dẹ̀ mọ̀ pé within that 90 days kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀. Àwọn olórí náà dẹ̀ ni wọn ò dúró, wọ́n ń sáré kiri ni. Ṣó ti yé yín? Fèrè tí wọ́n fọ́n sí ẹni tó dé láti Canada lẹ́nu, òní wọ́n ń fọ́n jáde yẹn. So ẹ̀yin èèyàn lé, bí a ṣe ń sọ lọ, wọ́n ní Queen Naomi ní tí wọn ò bá kúrò nínú palace o, àwọn ò lè wá. Ṣé kábíyèsí wa máa fi ọmọ wọn síta nítorí àwọn olórí ni? Rárá o. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi ní kí àwọn olórí lọ ra lé so that Queen Naomi a lè padà wá sínú palace. Ẹ̀yin èèyàn lé,
màmá queen wá dẹ̀ bẹ kábíyèsí pé kán jọ kó má wọn bẹ àwọn ẹ̀dà yìí enough is enough kó má ṣe meeting lé ọmọ àwọn lórí mọ́ àwọn ò fi ọmọ àwọn fi ṣeré rárá fún anybody ipe kí oníkálukú kó fèsì business ẹ̀ kábíyèsí ló ní ìyàwó ẹ jẹ́ kí kábíyèsí handle àfíà wọn and mi mọ nǹkan tó dé táwọn ẹ̀dà yìí gan máa ń dá sọ́rọ̀ ọkọ àtìyàwó kí ló dé tí ẹ̀ ń dá sọ́rọ̀ kábíyèsí àfíà kábíyèsí lèyí kì í ṣe àfíà ìlú kí ló dé tí ẹ máa dá sí ọ̀rọ̀ àfíà kábíyèsí ṣé ìyàwó ilé tiyín ni àwọn olórí yín ni èyí tí ń pọ̀ jù náà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run fi Queen Naomi sílẹ̀ o ẹ má tiẹ̀ ní Queen Naomi lára rárá ẹ̀yin náà ẹ ní family ẹ lọ fèsì family yín ẹ fi Queen Naomi sílẹ̀ kábíyèsí ti sọ wọ́n ti pa wọ́n ti kún wọ́n ti ní káwọn olórí lọ ra lé so bódẹ̀ ṣe máa wà nìyẹn káwọn olórí lọ ra lé kán wà níta kán wà láàyè wọn kí wọ́n jẹ́ kí kábíyèsí àti Queen Naomi àti ọmọ wọn kán ní ìfọ̀kànbalẹ̀ kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn gist la gbọ́ ta ní ká mú wá fún yín etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ Ọlọ́run ọba òkè òkè ní ọlá yín á máa lọ please share this video like and subscribe God bless you all.